ẹ mọ̀ tún kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa nílé ẹ sì káàbọ̀ sórí àkọ́tún ìròyìn Akiika lórí ìkànnì ìròyìn Feli-feli online TV níbi tá a ti máa mú àwọn àjáyíbá ìròyìn àwọn àgbọ́gbárímú ìròyìn wá fún yín tá a máa fi ń kẹ́kọ̀ọ́ tá a sì jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún ẹ máa gbọ́ àwọn ìròyìn báyìí lónìí kòókòdó. Eléyìí tó kọ́kọ́ ń bẹ níwájú mi lára àwọn ìròyìn tó lákàkì fún títàsìkò yìí òun náà ni ìròyìn ọmọdékùnrin kan tó jẹ́ ọmọ ọdún 16 years old eléyìí tọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Katsina tó tẹ̀ látàrí pé ṣe ni ọmọkùnrin ọ̀hún ló mọ̀ gbẹ̀mí lẹ́nu ẹni tó jẹ́ ìyàwó bàbá rẹ̀ wọ́n ní stepmother rẹ̀ ló gbẹ̀mí lẹ́nu rẹ̀ o wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Dostima ní ìpínlẹ̀ Katsina ní o wọ́n ní ṣe ẹ̀rọ ọmọkùnrin ọ̀hún Nuhu Haruna òun náà wọ́n pe orúkọ rẹ̀ wọ́n ní ẹni tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó bàbá rẹ̀ tó jẹ́ stepmother rẹ̀ òun náà ni kò yé èèyàn tó bẹ́ẹ̀ gẹ́ o wọ́n ní ṣùgbọ́n gbọ́n mi sí omi òtó àwọ̀ kan òun náà ló padà di èdè àìyedè láàrin àwọn méjèèjì wọ́n ní eléyìí ló mọ̀ mú inú tó bí Nuhu Haruna tó fi lọ mú igi tó sì fi gún ìyàwó bàbá rẹ̀ yìí eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Rabi Haruna tó ń jẹ́ ẹni 40 ọdún 40 years old ní arábìnrin ọ̀hún o wọ́n ní bó ti mú igi ọ̀hún kò gbèjùgbègbà bó ti fi gun níkùnú wọ́n ní ọgbà bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni arábìnrin ọ̀hún o wọ́n ní àwọn èèyàn wọ́n ṣùgbọ́n rẹ̀ wọ́n gbé láti lè gbé délé ìwòsàn ṣùgbọ́n nígbà tí ó fi délé ìwòsàn arábìnrin yìí ó mọ̀ ti jẹ́ pé àdẹ́dà wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 21 nínú oṣù kẹwàá tá a lò tán oníkan bíi aago kan ọ̀sán wọ́n ní ṣùgbọ́n báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ọwọ́ wọn ti tẹ arákùnrin Haruna Nuhu yìí látàrí pé ó gbẹ̀mí lẹ́nu ìyàwó bàbá rẹ̀ ó fi gígùn níkùn ni o ó sì dágbére fáyé lẹ́sẹ̀kẹsẹ̀. Akiika láti ìpínlẹ̀ Ebonyi eléyìí mọ̀ tún lákàkì ó gbẹnu tán o níbi ọkọ kan bó ti gbẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀ àmọ́ òun náà ti ń bẹnu akóló ọlọ́pàá báyìí ní ìpínlẹ̀ Ebonyi bóò ni ọ̀rọ̀ gan ṣe jẹ́ wọ́n ní ṣe arákùnrin wọ́n forúkọ rẹ̀ léde wọ́n ní jẹ́ Shima Iseni kíni tí ó ṣe níṣe ló gbẹ̀mí lẹ́nu ìyàwó rẹ̀ tí òun jẹ́ Ugo Chima wọ́n ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní agbègbè Ọ̀gbágà Road ní Pírípírí ní ìlú Abakaliki tí ṣolúlu ìpínlẹ̀ Ebonyi gangan ẹnìkan tí ọ̀rọ̀ òun ṣojú rẹ̀ ní àdúgbò bíbẹ̀ gangan ó ní ṣe ni ọkùnrin yìí ó ní ṣe ní mọ́ lu ìyàwó rẹ̀ bí ejò ajẹ́ o ó ní bí kúkú bí yíyè ó ní kódà ọ̀rọ̀ kékeré ò bá mọ́ ti ṣẹlẹ̀ yóò ti sáré mọ́ lùyàwó rẹ̀ wọ́n ní ọ̀rọ̀ òun náà ló tún wá ṣẹlẹ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ òun tó ṣẹlẹ̀ bákan náà wọ́n ní ọ̀rọ̀ tó sì ṣẹlẹ̀ gan ó ní kò tó nǹkan rárá o ó ní níṣe ni ọkùnrin ọ̀hún ló tún ṣe bí ìṣe rẹ̀ ló tún bẹ̀rẹ̀ sí ní lu ìyàwó rẹ̀ bí kíkú bí yíyè wọ́n ní bí tí lù rèé o wọ́n ní lílù yìí gan ló dàbí pé wá gbòdì lára ìyàwó ọ̀hún lálẹ́ ọjọ́ náà wọ́n ní bí ó ti jẹ́ pé àdẹ́dánù o wọ́n ní ìgbìyànjú àwọn èèyàn láti tèdó lárábìnrin ọ̀hún wọ́n ní wọn mọ̀ tètè ráàyè wọlé nítorí pé ọkùnrin ọ̀hún ti tilẹ̀kùn lẹ́yìn wọ́n nígbà tí wọ́n sì padà ráàyè wọlé sí ń kọ́ wọ́n gbé lóyún dìgbàdìgbà nígbà tó sì gbé délé ìwòsàn dókítà tí ń bẹ lẹ́nu iṣẹ́ ó ní obìnrin tẹ́ gbé wá yìí òkú lẹ́lẹ́jà ń ta o ẹlẹ́mìí ó ti gbà á lẹ́nu rẹ̀ àwọn tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi báyìí ó ti fìdí ẹ̀ múlẹ̀ oníṣẹ́ rí ọmọkùnrin ọ̀hún tó sọ̀rọ̀ àìdára Anthony Joshua tí ń lu ìyàwó rẹ̀ abẹ̀ṣẹ́kù bí òjò ó ní wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé báyìí tí ń bẹ lákọlò ọlọ́pàá yóò sì fojú winá òfin yóò lè kọ àwọn ọkùnrin kọ̀rọ̀ sí mi yòókù tá bá tún wòórù wà láabi báwọn sí ìyàwó wọn yóò lè kọ́ wọn ní ọgbọ́n Akiika. Láti ìpínlẹ̀ Katsina bákan náà lélẹ̀ mọ̀ tún ti lákàkì wá wọ́n ní iṣẹ́ rí ọmọkùnrin kan tó jẹ́ ẹni ọdún 25 25 years old wọ́n ní wọ́n iléeṣẹ́ ọlọ́pàá ó tẹ̀ àtàwọn ẹ̀ṣọ́ ń gbé rẹ̀ o kí ni tó ṣe wọ́n ní ìṣe ló gbìmọ̀ pọ̀ pẹ̀lú àwọn kan ó jí ọmọ àbúrò bàbá rẹ̀ tó jẹ́ òǹkù rẹ̀ ó jí gbé ó gba owó tó gba mílíọ̀nù 8 owó náírà 8 million naira ó gbà gẹ́gẹ́ bí owó ìdásílẹ̀ lọ́wọ́ àbúrò bàbá rẹ̀ tó jí ọmọ rẹ̀ ọkùnrin ọ̀hún gbé lẹ́yìn ìgbà náà ló ṣẹ̀tún wá gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún
wọ́n ní ọmọkùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Nasiru Sanusi, wọ́n ní òun náà wọ́n fi kélé òfin gbé níjọba ìbílẹ̀ Kankara ní ìpínlẹ̀ Katsina gangan. wọ́n ní ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Katsina Abubakar Sadiq ó sọ di mímọ̀ ó ní ọgbọ̀njọ́ nínú oṣù kẹwàá òun náà ni ọwọ́ tẹ arákùnrin ọ̀hún. wọ́n ní látàrí pé wọn àti àwọn èèyàn rẹ̀ wọ́n gbìmọ̀ pọ̀ wọ́n jí ọmọ àbúrò bàbá rẹ̀ ọkùnrin wọ́n jí gbé, wọ́n gba owó tó tó mílíọ̀nù 8 owó náírà lẹ́yìn ọ̀rẹ́yìn ọ̀hún kọ́ wọ́n ṣẹ̀ wá gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún. àmọ́ àwọn náà báyìí ọwọ́ ti tẹ̀ wọ́n sì ń jẹ́jú pàkópàkó lákòlò ọlọ́pàá báyìí. wọ́n ní kódà ńgbà tí wọ́n gbowó ọ̀hún tán wọ́n ló ti kọ́kọ́ sá lọ sí ìpínlẹ̀ Èkó, Lagos, ìpínlẹ̀ Taraba àti ìpínlẹ̀ Gombe kó tó di pé ọwọ́ ṣẹ̀ṣẹ̀ wá padà wá tẹ̀ ní ìpínlẹ̀ Katsina. wọ́n ní kódà gbogbo ìpínlẹ̀ tó sá lọ yìí gbogbo àwọn iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ náà wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ tó fi rí pé ọwọ́ òfin ó tẹ arákùnrin ọ̀hún. wọ́n ní yóò fojú balẹ̀ ẹjọ́ yóò sì fi ojú winá òfin labalábẹ́ Akiika. àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàkókò yìí. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Feli-feli online TV fúngbà míì. ẹ sì má gbàgbé láti subscribe sórí ìkànnì. ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ àṣàrùn bàbá tó bí mi lọ́mọ. títí gbà mí táàtùmọ̀ pàdé ire àti àánú Olúwa ọba kún wọn bẹ́ẹ̀ nìkan kan ẹgbẹ́ ó dàbọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.